Professor Wọlé Ṣóyínká ó ti ju gbáǹkọ́gbì ọ̀rọ̀ bá ààrẹ Tinubu o, ẹ̀yin èèyàn súnmọ́ bí o. Professor Wọlé Ṣóyínká sọ̀rọ̀, ó ní Tinubu Délé Gíwá wọ́n pa àgbọ̀ nǹkan kan lórí ẹ̀, Kudirat Abíọ́lá wọ́n pa wọ́n dáwọ́ bò ó, Bọ́lá Ìgè náà ń kọ́ bẹ́ẹ̀ wọ́n pa òun náà àmọ́ tó ṣẹlẹ̀. Ó yá etí ẹ̀ mélòó, ṣèwádìí, jẹ́ kí ìwádìí bẹ̀rẹ̀ báyìí, kákàntí ẹ̀ mọ àwọn tó pa àwọn èèyàn wọ̀nyí, ṣèwádìí kí ìwádìí bẹ̀rẹ̀. Ẹ̀yin èèyàn ẹ gbọ́ kí lẹ rí sí ìpè tí Professor Wọlé Ṣóyínká tó pè yìí. Mo máa gbé yín débẹ̀, màá ṣàlàyé àwọn nǹkan kan fún ẹ̀yin èèyàn lórí ọ̀rọ̀ tí Professor Wọlé Ṣóyínká sọ pé ààrẹ Tinubu ìwádìí ẹgbọ́n sákàtì ẹ̀ lé láti jọ yìí, ṣé anything lè jáde lórí ẹ̀ gan ká gbà pé wọ́n fẹ́ ṣèwádìí, ṣé anything lè jáde? Ẹ̀yin èèyàn mo máa gbé yín débẹ̀, àkójọpọ̀ ni. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n bu ẹnu àtẹ́ lu ìkọlù orílẹ̀-èdè Israeli sí ilẹ̀ Iran. Ìròyìn gbé gbàgàdàgbàgàdà pé ìjọba Nàìjíríà o wọ́n bẹnu àtẹ́ lu o, àwọn ní ìwà yẹn ò dá o. Eléyìí ló ti wá mú kí gbogbo àwọn ọmọ Nàìjíríà ó máa sọ̀rọ̀ o wípé ìjọba Nàìjíríà ẹ má mà kó bá wa, ẹ má mà jẹ́ kí wọ́n wá pa wá mọ́ lu wa. Kí ló kàn wá pẹ̀lú pé Israel àti Iran ń jà tẹ́ wá ń dá sí? Ẹ má dá sí tí ò kàn yín o, wàhálà tí ń bẹ gan lábẹ́nú ẹ̀ tí ì rí yanjú o. Ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ oríṣiríṣi ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ. Ẹlòmíì kan tiẹ̀ ní lion méjì ń jà, kí ló kan ráàtì ń bẹ, kí ló ṣẹlẹ̀ gangan lórí aspect ibẹ̀ yẹn. Mo máa gbé ẹ̀yin èèyàn wá débẹ̀. Àkójọpọ̀ náà níjà eléyìí tún ó burú jáyé o. Àwọn Fúlàní dáràndáràn yẹn tó ti gbìnà yá o. Èèyàn bíi 200 nínú èyí tí wọ́n sọ pé àwọn ọmọdé ló pọ̀ jù ń bẹ̀ ni wọ́n mọ̀ tó dẹ̀mí wọn lóró. Wọ́n ní wàhálà tó ṣẹlẹ̀ pé àwọn pípù yìí wọ́n ti kọ̀wé pé àwọn ń bọ̀ o, làwọn ọ̀dọ́ náà bá gbáradì wípé a kojú wọn. Wọ́n ní ẹ wá wo bí wọ́n ṣe ṣí náà bọ̀ fún everybody. Kódà wọ́n ní gbogbo àwọn tí wọ́n wà ní IDP tí wọ́n kó jọ sínú ọjà tí wọ́n ń gbé bẹ̀, ọmọdé àtàgbà, wọ́n ṣí náà bọ̀. Kódà wọ́n ní èèyàn 200 ni wọ́n ti dẹ́mi wọn légbodò. Ibo leléyìí tó ti ṣẹlẹ̀, bó ló tún ṣe jẹ́ ẹ̀yin èèyàn wa. Gbogbo ẹni máa gbé ẹ̀yin èèyàn débẹ̀. Àkójọpọ̀ rèé ibi tí a ti máa mú wá fún ẹ̀yin gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa ni. Ẹ̀yin èèyàn wa ẹ máa bá wa pín, ẹ máa share kẹ́ẹ̀sì mọ́ kọ́mẹ̀ǹtì sábẹ́ fídíò yìí. Ọ̀rọ̀ tí ìjọba Nàìjíríà sọ àti oríṣiríṣi bó lójú wo lẹ́yìn fi wò. Ọ̀rọ̀ tí Professor Wọlé Ṣóyínká tí wọ́n ké sí ìjọba pé kí wọ́n ṣèwádìí ikú tó pa gbogbo àwọn èèyàn, ojú wo lẹ fi wò. Ó yá ẹ kú jẹ́ ń gbé ẹ̀yin èèyàn wa kí n gbé yín débẹ̀ lóní pẹrẹwu. Ẹ wo Professor Wọlé Ṣóyínká mọ̀ ni o, ó mọ̀ ti sọ̀rọ̀, ó ké pààrẹ Tinubu ní Tinubu ìwọ ló wà níjọba ń sìn, ìwọ náà sì jẹ́ àwọn tó jáde ńgbà ayé Nàdẹ́kù tábàṣà fẹ́ pa tí wọ́n fojú wọn kan mọ̀ bò. Wọ́n ní ṣerú ìjọba ìwà ló wá yẹ kó wá wà ńbẹ̀ kí wọ́n pa Bọ́lá Ìgè ká mọ̀ bí wọ́n ṣe pa àwọn tó wà nídìí ikú Bọ́lá Ìgè. Wọ́n ní Kudirat Abíọ́lá náà ń bẹ, wọ́n pa ń pakúpa, àròjùtù lè sọ pé èèyàn báyìí ló pa. Kódà wọ́n tún mẹ́nu kan ọ̀rọ̀ Délé Gíwá náà wípé àròjùtù gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí ni Professor Wọlé Ṣóyínká ló wá mọ̀ sọ fún ààrẹ Tinubu. Ó ní bẹ̀rẹ̀ ìwádìí lórí ẹ̀, kákàntí ẹ̀ lé ní closure lórí àwọn ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí. Bó ni wọ́n ṣe máa pa àwọn ìlú mọ̀ọ́ká àwọn èèyàn wọ̀nyí tẹ́ wá dákẹ́. Ìwọ sì ti wà ń jọba ń sìn, ó ti wà ń jọba, lo gbogbo agbára tó ní ìṣèwádìí, kákàntí ẹ̀ mọ̀ ká mọ àwọn ọ̀daràn èèyàn tó wà nídìí ikú àwọn èèyàn wọ̀nyí. Bó ni irú nǹkan báyìí yóò ṣe ṣẹlẹ̀ tẹ́ wàá gbẹnu dákẹ́ tẹ́ ní gbègbèsẹ̀ kankan. Professor Wọlé Ṣóyínká òun ló ń sọ̀rọ̀ o. Kódà lónìí gangan ni Professor Wọlé Ṣóyínká ló ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ o. Ibẹ̀ ni Prof ló ti mẹ́nu kan ọ̀rọ̀ yẹn wípé Délé Gíwá wọ́n pa oríṣiríṣi, Bọ́lá Ìgè odidi Attorney General ó ní wọ́n pa àgbọ̀ nǹkan kan, Kudirat Abíọ́lá wọ́n pa àgbọ̀ nǹkan kan. Ó ní nǹkan burúkú gbà lélẹ́yìí. A gbọ́dọ̀ mọ àwọn èèyàn tí wọ́n jẹ́ bí olóṣèlú tí wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó pa àwọn èèyàn wọ̀nyí. Ó ní ẹ wo bí wọ́n ṣe pa Bọ́lá Ìgè, ẹ wo bí wọ́n ṣe pa Kudirat Abíọ́lá. Láwọn olóṣèlú kan ló wà ń di ẹ jẹ́ àmọ́ ẹ já ní closure lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí. Ó ní bàbá yẹn tó tẹ̀síwájú wípé ó kàn ti ṣeé ṣe kó jẹ́ àwọn ọmọ Nàìjíríà tí ń bẹ lókè òkun wípé ọ̀pọ̀lọpọ̀ wọn lè ní àwọn àṣírí
tó lágbára lọ́wọ́ lórí bí wọ́n ṣe ṣekú pa àwọn èèyàn wọ̀nyí pé káàrẹ Tinubu o kó tètè gbé ìgbésẹ̀ o kàn jẹ́ ká mọ àwọn èèyàn tí wọ́n ń bẹ nídìí ọ̀rọ̀ àwọn tí wọ́n kàn pàǹpà àfọlọ́fọ́sù wọ́n ní pàápàá jùlọ Kudirat Abiola Bọ́lá Ìgè ṣé ẹ mọ ipò tí Bọ́lá Ìgè wà ńgbà tí wọ́n ṣe parí ẹ nípa díẹ̀ tá a dẹ̀ gbọ́ nǹkan kan mọ́ ẹ̀yin èèyàn ojú ò lẹ́yìn fi wo ọ̀rọ̀ tí Professor Wọlé Ṣóyínká tí wọ́n sọ yìí nígbà tí wọ́n ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lónìí tí wọ́n ń ké pe ààrẹ Tinubu wípé kí wọ́n gbégbésẹ̀ kí wọ́n ṣe findings lórí àwọn tí wọ́n pa àwọn èèyàn wọ̀nyí. Ẹ̀yin èèyàn bó ló ṣe rí ojú ò lè fi wò ẹ gbọ́ ṣé ìjọba kan tí ẹ lè rí díẹ̀ kí ló dé gan tí ìjọba ò ní interest láti lè ṣerú àwọn ìwádìí báyìí ẹ gbọ́ kí ló fà á gbogbo àwọn ìjọba tí wọ́n ti ṣe sẹ́yìn kò sẹ́nibọ́dì tó rí ìgbésẹ̀ gbé lórí ẹ̀ akàndákẹ́ ẹ gbọ́ ṣé ìjọba ààrẹ Tinubu náà ṣé wọ́n lè gbégbé sí akin yẹn àbí ká má retí nǹkan kan lórí ìpè tí Professor Wọlé Ṣóyínká tí wọ́n pa ààrẹ Tinubu ẹ máa kọ́mẹ̀ǹtì sábẹ́ fídíò yìí kẹ̀sì mọ́ ṣíà ẹ jẹ́ ó jáde kó jáde sí gbòòrò ayé káwọn èèyàn mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀. Àwọn ọmọ Nàìjíríà wọ́n mọ̀ wá sórí social media wọ́n mọ̀ ń pariwo ariwo yìí pọ̀ o lórí bí ìjọba Nàìjíríà bí wọ́n ṣe ganu sí ọ̀rọ̀ ìjà tó ń wáyé láàrin orílẹ̀-èdè Israel àti Iran. Ẹ wá wo oríṣiríṣi ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ o ìjọba Nàìjíríà ló sọ wípé ìjà tó ṣẹlẹ̀ bí Israel ṣe kọlu orílẹ̀-èdè Iran pé kì í ṣe nǹkan tó dáa o wípé àwọn bẹnu àtẹ́lù o wípé eléyìí yóò dá wàhálà alẹ́ ní Middle East tó jẹ́ pé kíní yẹn máa padà escalate o wípé torí náà káwọn méjèèjì kí wọ́n ti ikọ̀ wọn kí wọ́n ti dá wọn bọ àkọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà òun ló ń sọ fún àwọn orílẹ̀-èdè méjèèjì pé ẹ dáwọ́ ọjà yín dúró kíákíá ẹ mọ́ da àdúgbò yẹn rú o eléyìí ló wá mú kí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ ọmọ Nàìjíríà náà bá máa ń sọ̀rọ̀ ẹ wá wo oríṣiríṣi kọ́mẹ́ǹtì o níbi tí àwọn èèyàn ń sọ̀rọ̀ ẹlòmíín ní ìjọba ìkàn mọ̀ fẹ́ kó wa sínú wàhálà ni wọ́n kàn mọ̀ fẹ́ kó wa sínú trọ́bù ni kí ló kan orílẹ̀-èdè Nàìjíríà pé orílẹ̀-èdè Israel àti Iran ń jà ṣé ẹ fẹ́ fi kú oorun ni àwọn orílẹ̀-èdè alágbára méjì ń jà erin méjì ń jà ráàtì wà ń dá sí ìdẹ́lòmíín sọ nìyẹn o ẹlòmíín kan tiẹ̀ tún wá sọ ó níjọba Nàìjíríà ṣé dandan ni kẹ́ ẹ sọ̀rọ̀ ni ẹ má jẹ́ kí wọ́n wá ju àkàrà sí wa kán wá ṣe wá ń ṣekúṣe kí lọ́kàn yín pa ìjà Iran oríṣiríṣi kọ́mẹ́ǹtì sáà làwọn èèyàn sáà ń sọ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ mọ̀ tí wàá dójú ẹ̀ o ti bẹ̀rù bójú làwọn èèyàn fi ń sọ̀rọ̀ pé kí ló kan Nàìjíríà ẹ̀yin tẹ́ ẹ̀ ní nǹkan ìjà ogun ẹ̀yin tí capability yìí tí ó ẹ má mà dá sí tí ò kàn yín kí Israel kọ́ mọ́ wàá ya bá wa ìbẹ̀rù bójú yẹn làwọn èèyàn fi ń sọ̀rọ̀ ló fa oríṣiríṣi kọ́mẹ́ǹtì àwọn èèyàn ń kọ́mẹ́ǹtì ẹ̀yìn ẹ gbọ́ kílẹ̀ yín rí sí ní tòótọ́ orílẹ̀-èdè Nàìjíríà ń kọ̀ndẹ́mù wípé ìgbésẹ̀ tí Israel gbé láti kọlu Iran pé kò dáa àwọn èèyàn ní kí ló kan Nàìjíríà ń bẹ̀ pé kán mọ́ kó wàhálà bá wa bó ló ṣe rí lọ́dọ̀ tìyín náà ó yá ẹ máa kọ́mẹ́ǹtì sí abẹ́ fídíò yìí kájọ máa fọ̀rọ̀ jóbi tó rú ọ̀rọ̀ ẹ máa sọ àdúgbò bí tẹ́ ti ń kọ́mẹ́ǹtì jàre ẹ wo ó lágbára àwọn èèyàn ń pààrà gidi ni o tí wọ́n ń kí fún ìjọba àpapọ̀ pé ẹ wo ẹ má kó wàhálà tí yín bá wa wàhálà tí ń bẹ lábẹ́lé gan ẹ rí yanjú ẹ tún wá lọ ń dá sọ̀rọ̀ àwọn orílẹ̀-èdè míì tó jẹ́ pé nǹkan ìjà ogun tí ń bẹ lọ́wọ́ wọn kọjá rádaràdà ẹ má kó ti yín ẹ má kó bá wa o ń tá arúgbó táwọn èèyàn fi bọnu nìyẹn o bó ló ṣe rí lọ́dọ̀ tí yín náà ó yá ẹ máa fi sọ́ndà comment section kájọ máa wo ọ̀rọ̀ yẹn bó ṣe ń lọ ẹlẹ́ẹ̀kẹta tí ń bẹ ń bí àkójọpọ̀ náà nìyẹn ẹ máa share ẹ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ pín ẹ jù sí gbòòrò ayé kó wọ̀ gbòòrò ayé lọ ẹ wo ìṣẹ̀lẹ̀ eléyìí ó mọ̀ gba omi lójú àwọn èèyàn àkọlù ńlá ni o níbi tí wọ́n ti ní àwọn Fúlàní dáràndáràn kan àwọn ogunléndé tí wọ́n wà ní káàmpù wọn ìyá IDP wọ́n ya bá wọn pa wọ́n pakúpa kódà wọ́n láwọn ọmọ ológun ń bẹ nínú àwọn tí wọ́n pa àwọn obìnrin àwọn ọmọdé ń bẹ nínú àwọn èèyàn bíi 200 tí wọ́n ní wọ́n fẹ̀mí wọn ṣòfò ẹ̀yin èèyàn bó lélẹ̀ tó ṣe jẹ́ ìròyìn tó máa ń tẹ̀ wá lọ́wọ́ òmùlámọ̀ gbọ́ wípé ó lágbára o wípé àwọn Fúlàní dáràndáràn mọ̀ ni wọ́n ní wọ́n ṣe àkọlù tó lágbára tó máa ń sọ pé bloody attack pé eléyìí béèyàn bá jorí ahun
orí rẹ̀ ó wù pé béèyàn bá rí bí wọ́n ṣe fi itú tí wọ́n fa àwọn ọmọ èèyàn pa sílẹ̀ lẹ̀ omi ò mọ̀ jábọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ lójú àwọn èèyàn ni látàrí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó lágbára kódà wọ́n ní coordinated attack bí wọ́n ṣe sọ ìbòhùn bí wọ́n ṣe sọ síbẹ̀ nìyẹn kódà àwọn ará agbègbè yìí tí orí kó yọ wọ́n ní tòótọ́ làwọn ti gbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ wípé àwọn ará bíi ń bọ̀ wá ṣàkọlù sáwọn wọ́n ní ṣùgbọ́n àwọn ọ̀dọ́ àdúgbò gbogbo náà gbáradì kódà wọ́n láwọn ọlọ́pàá àtàwọn ọmọ ogun lóríṣiríṣi gbogbo wọn gbáradì ilẹ̀ wọ́n ní ṣùgbọ́n nígbà táwọn kìíní ìyàbò abúlé kan abúlé ọ̀hún òun ni wọ́n pe orúkọ ẹ̀ ní abúlé Yẹlẹwátà àti abúlé Dáúdù ní ìjọba ìbílẹ̀ Guma local government ní ìpínlẹ̀ Benue òní wọ́n ní ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n nígbà tí wọ́n yabo abúlé Yẹlẹwátà tán wọ́n ní bí wọ́n ṣe ń ṣèkọlù síbẹ̀ lọ́wọ́ tí wọ́n ń pa àwọn èèyàn bí ẹni pẹran bẹ́ẹ̀ náà ni wọ́n tún kan lu abúlé Dáúdù at the same time wọ́n ní coordinated attack ni náà ni wọ́n ń pa àwọn èèyàn pé kódà nígbà tí wọ́n ka àwọn èèyàn tí wọ́n ti pa àtọmọdé àtọkùnrin àtobìnrin àtàwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo wọ́n ní àwọn èèyàn tí wọ́n pa bíi 200 ni wọ́n o ẹ̀yin èèyàn kọ́lọ́n kó mọ̀ kó wa yọ kí wá ní ó jẹ́ solution sọ̀rọ̀ àwọn Fúlàní darandaran yìí tí wọ́n kàn sáà ń fẹ̀mí àwọn èèyàn ṣòfò kí náà fẹ́ gan ṣé lẹ́hùn lẹ̀ yìí náà tán sàfẹ́ gbà yìí náà ló wá dá wa lálẹ́ báyìí kọ́lọ́n kó kó wa yọ bá a ṣe ríre ni mo ṣe ní pé èèyàn kan ò gbọ́dọ̀ máa dá ilé ìwò ẹja fi tó ẹ̀yin èèyàn wa náà lè ẹ̀yin èèyàn ṣé àtáàkì àwọn Fúlàní tí wọ́n kàn ń pa àwọn yìí ṣé bí ó ṣe máa lọ náà rí tí ò ní sí solution lórí ẹ̀ títí láì ṣé bí ó ṣe máa lọ rí ẹ̀yin èèyàn máa kọ́mẹ̀ntì ìròyìn tí ò dùn mọ́ nínú tó bà nínú jẹ́ ni kọ́lọ́hún mọ̀ jẹ́ àṣírí ká mọ̀ ṣàgbákò ẹ wo ẹ̀yin èèyàn èmi kàn ní kí n mú ẹ̀yin eléyìí wá sí ojú ìwòran ẹ̀yin èèyàn wa ní o sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri àwọn ìlú wa lágbára Ọlọ́run ibi ò ní kàn wá a sì ní bá wọn lùgbàdì ayé láṣẹ Èdùmàrè ẹ bá wa share ẹ jẹ́ ó kan gbogbo àwọn èèyàn la tó bá tó dìgbà míì a tún gbìyànjú láti mú tuntun wá fún ẹ̀yin èèyàn wa títí dìgbà náà ó dàbọ̀ ó dìgbà kan náà.